Olóyè Ọbásanjọ́ ti sọ wípé àwọn àjẹ́ àti oṣó ni wọ́n dá òun dúró sínú ìyá òun fún odidi oṣù 12 kí ìyá òun kó tó bí òun. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko olólùfẹ́ Olómi Ọgbọ́n TV. Ẹ má gbàgbé ẹ share rẹ̀, ẹ pín kó délé kó dóko. Ẹ subscribe sórí ìkànnì YouTube channel wa yìí, ẹ tẹ notification bells lóòrèkóòrè tá a bá ti wà lórí agbègbè. A máa sọ fún yín pé àtìdé bí gbogbo wa la ò gbàgbé ẹni orí kó yọ, ẹni tó ti fìgbà kan jẹ́ olórí orílẹ̀-èdè lábẹ́ ìṣèjọba ológun rí, tó tún jẹ́ ààrẹ àkọ́kọ́ lábẹ́ ìṣèjọba alágbádá ní ọdún 1999 tó jáwé olúborí nínú ẹgbẹ́ òṣèlú PDP, ìyẹn olóyè Àrẹ̀mú Olúṣẹ́gun Matthew Ọbásanjọ́, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń sábà pè ní ẹbọra òwò. Àṣé pé tòótọ́ ẹbọra òwò náà ń bàbá o, bí bàbá ṣe ṣíṣọ lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ńlá kan eléyìí tó gba omijé lójú àwọn ènìyàn, níbi tí bàbá ti ń sọ wípé orí ló máa kó òun yọ o, oṣù àtàjẹ́ wọ́n pa òun tán mọ́ inú ìyá òun díẹ̀ báyìí òun náà ló kù. Ọbásanjọ́ ló ń ṣíṣọ lójú eléyìí nílùú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ní gbọ̀ngàn eléyìí tí wọ́n pè ní Olúṣẹ́gun Ọbásanjọ́ Presidential Library OOPL, nígbà tí wọ́n ṣàfihàn fíìmù àgbéléwò kan tí wọ́n pe àkọ́rí rẹ̀ ní Àrẹ̀mú ọmọ Àṣàbí, níbi tí wọ́n ti ń sọ ọ̀tàn nípa olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fúnra rẹ̀. Lòun náà bá tẹnu bọ̀ ọ̀rọ̀ níbi tó ti ń sọ kò mọ́ òkun ọ̀rọ̀ jáde lóní orí ló máa sọ wípé òun yóò jẹ́yàn nílé ayé òun, nítorí pé bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣe ń lo oṣù 9 nínú àwọn ìyá wọn, oṣù 12 díndín ọdún kan báyìí lòun lò nínú ìyá òun kó tó di wípé ìyá òun bí òun sílé ayé. Àwọn àjẹ́ àti oṣó báyìí ni wọ́n dè òun mọ́ inú ìyá òun, kódà tí wọ́n sọ wípé nígbà tí ìyá òun tó bí òun tán òun ò ní jẹ́ èèyàn nílé ayé. Nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ìyá òun bí, òun àti èèyàn kan nínú ọmọ ìyá òun làwọn máa ṣẹ́kù nínú ìkúnlẹ̀ 9. Bí Ọbásanjọ́ ṣe ń sọ̀rọ̀ yìí ló ń gbomijé lójú àwọn ènìyàn, nítorí wípé ìtàn Ọbásanjọ́ yìí ń gúnni lábẹ́rẹ́ ni o. Ọbásanjọ́ wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ó bọ̀ òun nínú jẹ́ púpọ̀ nítorí pé ìyá òun alára yìí kò lè dúró jẹun ọmọ o láti lè rí bí òun ṣe ń ṣe rere nílé ayé nígbà tó ti papòdà. Ọdún 76 ọdún rèé, 66 years eléyìí tí màmá Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti papòdà, tó ti fi Olúṣẹ́gun Ọbásanjọ́ sílẹ̀ sílé ayé yìí gangan ló fi mú tó fi wá gba orí ẹ̀rọ ayélujára kan wípé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó máa sọ àṣírí ńlá eléyìí tí àwọn àjẹ́ àti oṣó tí wọ́n fojú òun rí o nígbà tóun wà nínú ìyá rẹ̀. Kódà Ọbásanjọ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé bí ò bá ń ṣe Ọlọ́run Olódùmarè, gbogbo bóun ṣe ń gbìyànjú láti jẹ́yàn nílé ayé yìí àti lọ́pẹ́lọpẹ́ bàbá òun eléyìí tó nígbàgbọ́ wípé orí àwọn ọmọkùnrin báyìí òun náà là ń kówó lé o láti rán wọn ní ilé ẹ̀kọ́, nítorí pé ẹ̀kọ́ àwọn obìnrin kò pọn dandan, nítorí pé inú yàrá àdáná òun ni yóò padà wá gbẹ̀yìn sí. Òun náà ló fi fún òun lórí ọ̀fẹ́ láti jẹ́yàn nílé ayé. Òun ò tún ní gbàgbé nígbà tí wọ́n jù òun sẹ́wọ̀n tí wọ́n sì ti dájọ́ kú fún òun. Kódà ó sọ wípé ọwọ́ oṣù àtàjẹ́ náà ló tún wà nínú eléyìí náà o. Ọbásanjọ́ ní àwọn oṣù àtàjẹ́ wọ́n fojú òun wọn máa bò ó kó tó di wípé òun jẹ́yàn nílé ayé o, látorí inú ìyá òun tóun fi lò oṣù 12 gbáko yẹn díndín ọdún kan nínú ìyá rẹ̀ kó tó di wípé ìyá rẹ̀ ń wá bí Olúṣẹ́gun Àrẹ̀mú Matthew Ọbásanjọ́ tí gbogbo èèyàn ń pè ní ẹbọra òwò
tó bí jáde. Ìtàn Ọbásanjọ́ gbomijé lójú àwọn èèyàn bọ́básanjọ́ ṣe tú àṣírí àwọn àjẹ́ àtoṣó tí wọ́n dè mọ́nú ìyá rẹ̀ fódìdí ọdún kan. Ẹ má gbàgbé, ẹ bá wa ṣíà rẹ̀, ẹ jẹ́ ó délé kó dóko lórí ìkànnì Olómi Ọgbọ́n TV.